Ẹ̀yin tèmi ó gbẹnu tán. Ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi Hajia on point by 2 ṣe wà lénìí. Ó ga. Bóyá arábìnrin yìí ẹ ti máa rí ní FYP. Ọ̀pọ̀lọpọ̀ yín ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Èdè Hausa ni wọ́n sọ. Wọ́n ti ń drag arábìnrin yìí nsìnyí. Ṣé kò tíì close sí 3 weeks of 1 month tí wọ́n ti ń drag ẹ̀? Ẹ̀yin tèmi, kí ló ṣẹlẹ̀ sí arábìnrin yìí? Nǹkan tó ṣẹlẹ̀ sí Sisi Alágbo òun ló ṣẹlẹ̀ sí. Èmi náà ti ń rí ní FYP mi, but nǹkan tí àkọlé rẹ̀ èmi ti mọ̀ pé ó ti cast ni. Ó ti cast. Kí lorúkọ arábìnrin yìí? Orúkọ rẹ̀ ń jẹ́ Halima Seidu. Àwọn èèyàn kan wá ń béèrè lọ́wọ́ mi pé Hajia, kí ló ṣẹlẹ̀ sí Halima? Kí ló ṣẹlẹ̀ sí Halima? Mo ní Halima wo nìyẹn? Wọ́n ní kí n bá wọn béèrè wá. Èmi yìí ṣe Halima Seidu. Èmi Halima Suleiman tèmi. Ọlọ́run ò ní jẹ́ kí èmi cast. Ọlọ́run ò ní jẹ́, ẹlẹ́dàá mi ò ní jẹ́. Ẹlẹ́dàá ìyá mi, ẹlẹ́dàá bàbá mi, ẹlẹ́dàá gbogbo àwọn tó ń fẹ́ràn mi pátá ò ní jẹ́. Ṣùgbọ́n tí n bá cast, ẹ wò ó kẹ̀dẹ̀ wá analyse ẹ̀. Nítorí tí wọ́n bá cast, tí n bá ráyè máa analyse ẹ̀. Bẹ́ẹ̀ tí Halima Seidu yìí mi ò fẹ́ wò ó nítorí pé kí ni? Like, mo ti rí ojú mi rówó rọ́mọ orí nǹkan ńlá orí oríṣiríṣi like towards that side. Like spirit mi wá low towards gbogbo àwọn irú issue yẹn. Mi wá fẹ́ wo irú issue yẹn mọ́. Mi wá ní interest. But wọ́n wá attach ẹ̀ mọ́ ringing tones. Wọ́n ní ọmọ yẹn ó gbé ringing tones jáde. Ó gbé ringing tones jáde yẹn. Curiosity mo ní okay. Jẹ́ n lọ kọ́ ringing tones fáwọn tèmi. Mo dijú ni mò ń wá. Mo dijú nígbà tí mo máa dé ibi tí mò ń lọ. Àláti wọlé pé gbọ́ngàn ibi tó ń wá lélẹ̀. Mo wá lajú mo wá rí. Hey! Kí ni mo rí? Nǹkan tí mo rí, mo ṣáà rí. Nǹkan tí mo kọ́kọ́ rí ni pé boyfriend àti girlfriend ń bára wọn lò pọ̀. Wọ́n wá jẹ Hausa, which mo mọ̀ pé kíní yìí wọn ò ní fẹ́ bẹ́ẹ̀. Kàkà kí irú eléyìí ó fi ṣẹlẹ̀ sí wọn. Ọmọ yẹn ó ti marry tipẹ́. Kí obìnrin tó sọ pé òun lajú sóko, Hausa ti máa fẹ́ fi sílé ọkọ kó lọ làlàkúlà rẹ̀ nílé ọkọ rẹ̀. Irú èyí tó ṣẹlẹ̀ yìí tó cast yìí. Ẹ má ṣì ní gbọ́, kì í ṣe pé àwọn náà ò kí ń cast, but àwọn tó máa ń cast nínú àwọn tó ti mature. Bẹ́ẹ̀ eléyìí mo mọ̀ pé hot pepper lélẹ̀. Mo rí ọmọ yẹn wọṣọ. Ó wọ aṣọ, ìtẹ̀ ń show. Wọ́n á ní ringing tones. Ó kí ló ń sọ? Ó ń sọ wayo anlana. Exclamation ni. Kí èèyàn sọ pé yé. Ó wá ń porúkọ Ọlọ́run. Wayo anlana. Daddy, wayo daddy. Ó ń refer sí boyfriend ẹ̀ as daddy. Wayo. Bazan yi aba. Òun ò ní lè ṣe. Bayana. So yẹn, ọkọ yẹn wá ní, bàbá yẹn wá ní, wàá lè ṣe. Pé kí làwọn tí ì ṣe? Àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe ọwọ́ méjì. Àwọn á sì ṣe sí. Ṣé kò rí time ni? Ìgbà tó wá di àárín kan, ọmọ yẹn wá sọ wípé òun ti wá. So tones tó lò lélẹ̀. Wayo anlana. Wayo daddy. Bazan yi aba. Bayana. Ó wá sọ láàrin kan ní knockout. So yẹn pé exclamation yé Ọlọ́run. Yé daddy. Yé bàbá òun. Yé daddy. Yé òun ò ní lè ṣe. Ẹ̀yin òun. Ó wá di knockout yẹn òun ti wá. Ẹ̀yin ti tèmi. Ó ga jù. So mo tún wá rí fídíò kan again. Ibi tí arákùnrin yẹn. Fídíò bàbá yẹn ò show face ara rẹ̀ o. Kódà kò show size ẹ̀. But à ń gbọ́ voice ẹ̀. So another video ó wá show girl yìí sí rárá. Kò wọ anything. Nothing. Okay. Kò wọ anything. Ìsàlẹ̀ kò wọ ọyàn ó ṣí kalẹ̀ lẹ̀. Òbú ẹ̀ ó ṣí kalẹ̀ lẹ̀. Gbogbo ara obìnrin yẹn ó ṣí kalẹ̀ lẹ̀. Bí wọ́n ṣe bí boy yìí ò show ara tiẹ̀ ọyọ kan. Ọmọdé yìí ó sì gbà. Bọ̀bọ́ yìí ó sì ń kámẹ́rà ẹ̀. Bọ̀bọ́ yìí dẹ̀ ń kámẹ́rà ẹ̀. So ìgbà tèmi ti gbọ́ tó ń pe bọ̀bọ́ yẹn ní daddy, mo ti mọ̀ pé ọkùnrin tó ń fẹ́ ni. Èmi ti mọ̀ pé bọ̀bọ́ yẹn ó ti tì débi pé ó ti parọ́ fún pé òun fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin Hausa tó ń bá ń fẹ́ obìnrin níta, tí wọ́n ti fẹ́ wọn wọlé pátápátá. Ṣé ẹ̀kọ́ wọn fẹ́ wọn very young ni. Wọ́n ì bá wọn sùn. Ibi tí ọmọ yẹn ti ṣe mistake ni. So gbogbo yín tẹ́ bá ń gbọ́ èdè Yorùbá tí mò ń sọ. So yẹ yín tẹ́ bá fẹ́ kọ́ ẹ̀kọ́. Àwọn ọkùnrin Hausa yẹn tó ń bá ń fẹ́ wọn, wọ́n ì bá wọn sùn. Gbogbo ìbásùn ó di tí wọ́n bá fẹ́ wọn, wọ́n ì bá wọn sùn. So yẹ kọ́ ọmọ yẹn ti lọ́pọlọ pé ó ń lò níbẹ̀ tí ọmọ yẹn ò lọ́pọlọ tó wá ń kámẹ́rà ẹ̀. Ẹ̀yin tèmi, àṣé gbogbo fídíò yìí ó ń jù sí ilẹ̀ òkèrè ni. Ilẹ̀ Arab ni èmi gbọ́ o pé ó ń jù sí o. Mi ò mọ̀ bóyá lóòótọ́ ni ilẹ̀ Arab ló ń jù sí. Ẹ̀yin tèmi, moral lesson wà. Bẹ́ẹ̀ kí n kúkú di pé mo débi moral lesson of this
nǹkan tí mo ń sọ because educational purpose ni fídíò yìí for you to be aware what is going on now. Mo mọ̀ọ́mọ̀ sílẹ̀ ní English nítorí wọ́n ti máa attach fídíò mi mọ́ pé ọ̀rọ̀ ọmọ tá à ń sọ ni. Nítorí pé kí ni ọmọdé ni kò tíì pé ogún ọdún. Mo ṣẹ̀ṣẹ̀ wá get ẹ̀ ni pé ọmọdé ni kò tíì pé ogún ọdún. Tí mo bá ní kí n sọ ní èdè Yorùbá, 15 ni ọmọdé yẹn wà. 15 òun ni ọmọdé yẹn báyìí. Ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ ìsìn wọ́n máa ń tètè dàgbà? Ẹ ti rò pé àgbàlagbà ni. Bí mi ti rí, èmi rò pé ó ti wọ bí 24 years ni. Àti kò tẹ̀ tí pé ogún ọdún. Kó tó di pé mo wá sọ moral lesson tó wà níbẹ̀. Ẹ̀yin tèmi lọ́kọ láya. Kò dùn mọ́ mi nú pé irú ringing tone ọmọdé la fi máa ṣe lesson. But this is nǹkan tó wà níbẹ̀. Mo ti teach nípa ringing tones in the past. So yé yín. Bóyá ringing tones tí wọ́n ń lò fọ́kọ ẹ̀, ó ti boring. Èdè Yorùbá ló máa ń sọ. Ó wá happen pé o gbọ́ English, ṣe tones in English, ṣe tones in English náà. Ó wá happen pé o gbọ́ Yorùbá ni ẹ máa sábà tún sọ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú tones ẹ. Ìbálòpọ̀ tones ẹ. Tó bá gba Hausa, yí sí Hausa. Tó bá sì jọ pé o gbọ́ èdè Ondo, èdè Ondo máa ń dùn pẹ̀lú tones báyìí. Ìbálòpọ̀ tones yìí, èdè Ondo máa ń dùn pẹ̀lú ẹ̀. Èdè Ondo máa ń dùn gan-an. Tó bá sì jẹ́ pé Calabar ló gbọ́, yí sí kó mọ́. Tó bá sì jẹ́ pé Igbo ni, yí sí. Ẹ mọ̀ oríṣiríṣi táwọn olóyìnbó ń pè ní varieties. Ẹ máa ṣe, ṣó yé yín. Ọmọdé ni mi ò fẹ́ like ó rí bákan ká sọ pé à ń kọ́ ẹ̀kọ́ látọwọ́ ọmọdé. But èmi as teacher yín lọ́kọ láya àti ìbálòpọ̀, yes, like 1 or 2 ẹ jẹ́ kó dùn. Ìwọ ti ní, ó ti ń sọ, ẹ̀yin náà gbọ́ voice nígbà tí mo imitate ọmọ yẹn sìn. Okay, and this is the moral lesson. Ọmọdé lọmọ yẹn, ẹ̀yin òbí. Nínú interview yẹn máa jù sí Instagram. Èdè Hausa níbẹ̀ ẹ jẹ́ kí n tú fún yín. Ọmọ yẹn sọ pé nígbà tóun ò tí ì pé ọmọ ọdún 15, òun ló ti sọ pé òun fẹ́ fẹ́ òun, làwọn ti ń bẹ̀rẹ̀ àníyàn bọ̀. So òun ti gbàgbọ́ pé fiancé òun ni. Àmọ́ mistake tó ṣe òun ni pé ó gbà láàyè, ó ń jẹ́ kó bá a sùn. Ó ní ó máa ń bá òun sùn. Kódà àwọn ti ṣẹ́yún. Ẹyún mélòó wọ́n lọ ṣẹ́? Oyún 3 àwọn lọ ṣẹ́. Ọmọ kékeré bí mo ṣe gbọ́ interview yẹn nìyẹn. Èdè Hausa wọ́n fi sọ. Màá jù sí Instagram. Fún ẹ̀yin tẹ́ bá gbọ́ Hausa, màá jù sí Instagram. Tẹ́ bá gbọ́ Hausa, mi ò ní lè jù sí bíbáyìí. Màá jù sí Instagram ní èdè Hausa. Ẹ̀yin ẹ wò. Ọmọ 15 ọmọ 15 ọmọ tó ti pé 20 years, you know, tó ti ń ṣẹ́ oyún 3 fún ọkùnrin kan tó jẹ́ wípé ó ń lò fún business ni. Nígbà tí ọ̀rọ̀ wa dajúrú tí ó ti kíní yẹn sí orí social media. Àmọ́ kán tọ́mọ yẹn ṣe, ó ti sórí social media ni. Ó wá sálọ. As at the time tí kíní yẹn wá cast, ó wá sọ pé òun wà ní Dubai. So Dubai side yẹn, ìlú Arab yẹn, òun la gbọ́ pé ó ń tà sí. Nítorí wọ́n jẹ́ ká understand pé kì í ṣe ọmọdé yẹn nìkan. Báwọn míì náà ti wà náà tọ́mọ ọkùnrin yẹn ń ṣe bẹ́ẹ̀ yẹn. Kódà àwọn ìyàwó ilé tó ń ti fídíò wọn sí ilẹ̀ àwọn Arab pé ó dàbí pé irú fídíò yẹn ń já owó ń bẹ̀. Bí wọ́n ṣe sọ, ẹ̀yin tèmi. Èyí tí àwọn kan fẹ́ tí wọ́n ń fi àdín ra Sisi Alágbo tó ń jó. Well, bí wọ́n tó bá àwọn yẹn ti mature ni. Eléyìí kódà wọ́n gbé pósí jáde tí wọ́n kọ RIP fún gẹ̀yìn. Tí wọ́n kọ RIP. Wọn ò bá mú kékeré. Wọ́n lọ sí family house wọn. Wọ́n lọ disgrace àwọn yẹn. Wọ́n gbà, kí ló dé tó ti wá jẹ́ ọmọbìnrin lẹ wá tágẹ́tì? Wọ́n ní wọn ò rí ọmọ bọ̀ yẹn. Tó yẹ kó wọ́n rí bọ̀ yẹn ni wàláhì tàláhì. Ó ṣeé ṣe kí wọ́n pa. Ẹ̀yin tèmi. Wọ́n fẹ́ ọmọdébìnrin yìí, kí wọ́n ya aṣọ ọmọdébìnrin yìí kó mọ́ gbẹ́mìí mì. Kó wọ́n protect ẹ̀ dáadáa, kó mọ́ gbẹ́mìí mì. Wọn ò bá wọn ṣe kékeré. Wọ́n sì ń drag ẹ̀ dì sí. Èyí tẹ́ fẹ́ káwa kan dákẹ́ nípa bí Sisi Alágbo ṣe ti ba ayé ọmọdébìnrin kan náà jẹ́, tẹ́ fẹ́ ká dákẹ́. Wọn ò dákẹ́ lórí eléyìí o. Wọ́n ní kò ṣẹlẹ̀ rí. Ọmọdé tó jẹ́ pé ó yẹ kó wà nílé ọkọ, wọ́n sì bá ayé rẹ̀ jẹ́ sórí social media níbọ̀ yẹn. Wọ́n sì bá ayé jẹ́. Mọ̀mọ́ rẹ̀ jáde. Mọ̀mọ́ rẹ̀ sọ pé tí wọ́n bá mọ bóun ṣe kọ́, bí wọ́n bá mọ bóun ṣe kọ́ ọmọdé yìí pé kì í ṣe ọmọ tó ń bí pẹ̀lú ẹ̀kọ́ ló yẹ kí ó fọ́ọ̀lù sí irú kan báyìí. Bóun tiẹ̀ mọ̀ pé ó tiẹ̀ ti mọkùnrin. Pé òun ò mọ̀ pé màmá sọ pé òun ti mọ̀ pé ó ní fiancé mi níbì kan. Pé ó ní èèyàn táwọn tágẹ́tì fún pé ó máa fẹ́. Ẹ̀yin tèmi. Pé irú disgrace yìí tó wá wáyé. Lóòótọ́ ẹ̀yin òbí ẹ kọ́ ọmọ yín. Ẹ̀kọ́ ò tó, ẹ tún máa monitor wọn. Irú èyí tó ṣe, wọ́n sì sọ pé ẹ mọ́ lè mọ́ ọmọdé jù. Okay, ẹ̀yin ẹ wo eléyìí sìn. Ọlá pé wọ́n fún ní little space tó fi lọ ń bá bọ̀ yẹn. Onírú ilé ìfiṣẹ̀lẹ̀. Láì mọ̀ pé àgbákò irú ọkùnrin wo ni wọ́n mingle pẹ̀lú? Irú ọkùnrin wo ló ń mingle pẹ̀lú? Irú èèyàn wo ló ń bá lò pọ̀? Àtọmọdé yín àti àgbàlagbà yín. Ṣé wọ́n kámẹ́rà yín tẹ̀ mọ̀ ni? It's not okay.
ọmọdébìnrin yẹn ṣe mọ̀ pé ọmọdé ni kò bímọ rí ó wà okay o ó set ọmọ yẹn ó set ẹni ò fẹ́ mọ́ fẹ́nu pọ́n torí ọmọ kékeré ni kò wà okay o it's not okay o ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ let's learn ó lágbára o ṣóyé yín ó lágbára o ringing tone ọmọdé kì í ṣe táwọn máa fi kọ́ ara wa àsìlọ́kọláya ìyẹn kọ́ ringing tó ti bá rí irú eléyìí tó bá cast ẹ̀yin oní fídíò sọnù ẹ̀yin kámẹ́rà sọnù ẹ ṣáà make sure pé ẹ̀ ń fún wa ní ringing tones tó dáa ringing tones tó dáa wayyo Allah na ba zan iya ba dadi na yayi babba da Allah kayi kada ya shiga ye ka fita na kawo yes ẹ mọ fún wa ní tóǹsì ìbálòpọ̀ gidi ẹ change ẹ mo tiẹ̀ fẹ́ gbọ́ tóǹsì ìlú Ondo mo fẹ́ gbọ́ tóǹsì ìlú Ondo or ìgbómìnà yes mo fẹ́ gbọ́ tóǹsì ẹ tèmi fún lọ́kọláya tiwa eléyìí is not okay inú mi ò dùn sí irú kan báyìí fún ẹ̀yin tèmi lọ́kọláya tó bá fẹ́ kí ìyàwó ẹ máa fún ẹ ní ringing tones gidi tó bá fẹ́ kó fún ẹ ní ringing tones gidi àti ọkọ yín àti ìyàwó yín ẹ wá ara product Ajia on point by 2 yes okay bye for now.